Aláròyé máa wí o. Àwọn ọlọ́pàá ṣì wà lẹ́nu iṣẹ́ ìṣèwádìí ìjìnlẹ̀ lórí ọ̀rọ̀ ìjínigbé tó ń wáyé lágbègbè Ìjẹ̀bú Igbó. Èyí ni ibi kejì tí ọ̀kan nínú àwọn afurasí tọ́wọ́ bà kẹ́yìn, ọ̀gbẹ́ni Ifeanyi Matthias. Ibi kejì tí ó tún mú àwọn ọlọ́pàá lọ tó sọ pé ẹni táwọn jí gbé tí wọ́n jù sínú kànga tí wọ́n gbowó lọ́wọ́ mọ̀lẹ́bí wọn, ṣùgbọ́n tí orí pàpà kó onítọ̀hún yọ, ọ̀gbẹ́ni Kẹ́hìndé. Ibẹ̀ ni a tẹ̀lé wọn lọ yìí. Ọ̀nà tó jìn gan ni agbègbè Òkèèrì Ìjẹ̀bú. Lẹ́yìn tá a ti kúrò ní Ìmọ̀pẹ̀, apá ibẹ̀ ni inú igbó kìjikìji ni. Akọ́ṣẹ́ ni àwọn agbófinró ṣe kí wọ́n tó ṣèwádìí dé ibi tí wọ́n dé yìí. Ẹ máa bá a ká lọ bí afurasí ọ̀daràn yìí ṣe ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀. A sì fi ọ̀rọ̀ wá ẹni tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ sí bí orí ṣe kó yọ, a ṣàlàyé. Orúkọ mi ni ọ̀gbẹ́ni Kẹ́hìndé Tèmítáyọ̀ Adédayọ̀, ọmọ Ìjẹ̀bú Igbó, 39 years old. I'm into granite mountain. Ní February 27 ọdún yìí, mo ti kọ́kọ́ délé bí around 5 ìgbà tí mo kúrò níbi iṣẹ́. Mo délé ní around 5. Okay, torí pé price ọjà wa fẹ́ change sí time yìí ṣá. Àwọn customers tó wá lówó lọ́wọ́ mi, wọ́n ní àpé kí n jẹ́ káwọn bá old price yẹn lọ. So I didn't like mo ní láti tún padà jáde kúrò nílé lọ́jọ́ yẹn láti lọ bá àwọn onímọ́tò sọ̀rọ̀ pé kí wọ́n jẹ́ kí mọ́tò wọn available fún mi láti lò, so that a máa tètè kọ́ àwọn ọjà yẹn price ọjà tó change. So pàtó di around 7. So mo tẹ́lá bí yẹn pé ilé òun mi lọ pé tí n bá ní ọ̀nà tí mi ní fi lọlé pé mo máa ṣe, but ìyá mi wà nínú oyún nígbà yẹn kí mi ní fẹ́ fi ìyá nìkan àti tíráṣẹ́ kó lọ sáìtì yẹn. Mi fẹ́ fi ìyá mi nìkan àtàwọn ọmọ sílẹ̀ nínú ilé, so I just had to go, but sincerely pé ilé òun mi lọ. Ẹ wá ní àpé well but wá tó wá lọ́kàn mi, so I just made up my mind máa padà lọlé mo ní lọ́jọ́ yẹn. So mo ti gate láti ta, mo padlock gate yẹn láti ta. So man that ìgbà tí mo délé tí mo ṣí gate, mo drive, mo gbé mọ́tò ẹ̀wọ̀n náà gbà. Lọ́sà tí mo wọ́n náà gbà, mo wá fẹ́ bọ́lẹ̀, mo ṣílẹ̀kùn pé kí n bọ́lẹ̀ nínú mọ́tò ní Ifeanyi tí wọ́n ti mú yẹn, ìyẹn ló wà ní apá ọ̀tún. Ilé ìtajọ́ wá bí òun ló wà ní apá òsì mi, tí ilé wà ní apá ọ̀tún. Ètò tó bá ń sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ìyẹn ló wà ní apá ọ̀tún. Wọ́n tẹ̀lé yín wọlé nìyẹn máa jẹ́ ṣe ni a bá bí ọ̀rọ̀ yẹn ṣe lọ ni pé àwọn ilé yìí ti wọlé already, ilé Ifeanyi méje ti wọlé torí wọ́n padà bá ládà lára ògiri ilé mi. Kẹ́yìn tó dé kí kó tó di kí mo dé wọ́n bá ládà. So because bí sèyàn ṣe lọ ni pé bí mo ṣe wọlé mi rà wọ́n automatically bí ìkan tó rí mo ní completed building kan nínú ibẹ̀ yẹn, ìkan wà ní completed building, ìkan wà lẹ́yìn gate. Ètò wà ní apá ọ̀tún mi, eléyìí ló mo wà níbi ẹ̀yìn gate tí kan wà níbi completed building yẹn. So bí mo ṣe driving kí n wọlé gọ̀gọ̀ má bọ́lẹ̀. Mo tún tẹ̀ wọ́kọ̀ rò pé bí àwọn security ní wọ́n ṣe mọ́ra pé má bọ́lẹ̀ pé kí nìyẹn. Mo ṣe wá ní kí n wẹ̀ yìí, mo wọnú iná mi rọ mọ́tò. Mo wá rí pé àwọn méjì kan náà tún bọ̀ látẹ̀yìn mi, ṣùgbọ́n mo ti mọ̀ pé mo wà nínú ewu. So mo fẹ́ sáré ní kí n engage gíà mọ́tò yẹn kí n fẹ̀yìn jáde. Bí lè ṣe yìnbọn láàrin ọgbà ni ìyẹn Ifeanyi tàjọ dúró síbí. Bó ṣe yìnbọn láàrin ọgbà, so mi ẹ̀ ní choice mọ́ ní ìyẹn láti gbà yẹn lọ. So mo mọ̀ pé mo gbọ́dọ̀ comply. So wọ́n bá ní ìkan wá dáhùn pé owó tó gbé wá lé dà. Mo ní ó ti ẹ̀kọ́ fún ìsinmi because I thought everything was still a joke. Pé owó pé ṣe láyé ìsìn ṣáwọn ṣì ń gbé, I said it pé ṣáwọn ṣì máa ń gbé owó káàkiri ni. Nǹkan tó bá fẹ́ lẹ́ máa sọ ọ́ ní àpé èmi mo rò kí àwọn ṣe ń ṣeré ni pé kí n má wọrí. So Ifeanyi ìtàn wá ní kò sówó lọ́wọ́ àbí kò sí wàhálà. Wọ́n ṣàbẹ̀ sí ní ransack mọ́tò, mi ò mọ̀ ètò bẹ̀ sí ní yẹ mọ́tò wò nínú wọn. Wọ́n wá dáhùn pé wá mú wa wọlé. Ilé ìlú sọ àbí dọ́dá Ifeanyi tí wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn nígbà yẹn. Yẹ wá mú wa wọlé, sọ fún ìyàwó ẹ̀ kó ṣílẹ̀kùn. Gbogbo wọn sọ Yorùbá. Bí ó yá wá mú wa wọlé sínú àmì sọ fún ìyàwó ẹ̀. So obviously àwọn kan ti wà nínú compound tó ti mọ̀ pé ìyàwó mi nìkan ló wà nínú ilé tó ti. So mo ṣáà lè dùn gbà tí mo débẹ̀ ojú mi dò mo kan lẹ̀kùn, mo sọ fún ìyàwó mi pé kó ṣílẹ̀kùn pé mi nìkan kọ́ ni mo wà o.
kó kọ̀ǹpọ̀tà rẹ̀ nǹkan tó bá ti fẹ́ because I thought it was a case of robbery bí nǹkan tó bá ti fẹ́ kó fún wọn òun dẹ̀ wà heavily pregnant at the time so ó ṣe sílẹ̀kùn no olóhùn tiẹ̀ ti sílẹ̀kùn lẹ́rọ̀ rẹ̀ dìgbà tóun ti dókè mo ti driving bọ́n mi rẹ̀ káwọn ọmọ kò ti sílẹ̀kùn so akọ̀lẹ̀ wọlé bá ṣe wọlé lọ ni àwọn gold yín dà ìyá mi ni àwọn ò kí ń lo gold gbogbo owó tó ń tẹ̀ ló tẹ̀lé bẹ́ẹ̀ kó ń ti dá ṣẹ̀yà ọ̀tà bí kan pé òun ò lo gold náà ní àìrọ́ ló ń pa wọ́n ṣàlọ́ tún gbogbo onílé ṣá àwọn kan tán lè kó aside the phones wa tí wọ́n ti kọ́kọ́ gbà wọ́n gba fóònù mi méjì wọ́n gba tìyàwó mi Samsung kan àti HTC kan kọ́sọ̀ mi kan ló sẹ̀dẹ̀ yẹn sí mi ní December ìyẹn HTC yẹn phone laptop bàtà tuntun táwọn ọmọ bàtà tuntun fáwọn ọmọ aṣọ nǹkan oúnjẹ because mo ra sóyà dání lọ́jọ́ yẹn wọ́n gbé sóyà yẹn bread omi drink tó wà nínú fridge gbogbo drinks yẹn náà kó so fan àwọn fan ìléwọ́ tó máa ń gbé lọ pàtí yẹn àwọn ńlá yẹn tó tóbi díẹ̀ yẹn fan yẹn bíi méjì bàtà aṣọ ẹwọ́ tẹ̀lá tó wọ́n ṣàlè bàṣà àwọn báàgì school àwọn ọmọ mi bàtà school wọn gbogbo wọn ṣàkó gbẹ̀ sí níbi báàgì 3 àbí 4 wọn kó gbogbo ẹ̀ sí so do laptop wà nínú mọ́tò rẹ̀ dé so ṣe náà kọ́ tó dàbí wọ́n ti gbé yẹn wọlé pẹ̀lú mi àti fóònù sí tèmi tí wọ́n wà nínú mọ́tò ó lè ṣe de kí wọ́n tú gbogbo onílé wò after like bíi 30 minutes nínú ilé mi ìbúrò ìyá mi mọ́ apparently later mi padà bọ́ pọ́n ti tì ọ́ mi mọ́ toilet. gbogbo ni èyí wà nígbà yẹn. wọ́n dé mi dùbúlẹ̀ sí palọ̀ èèyàn kan wà pẹ̀lú mi pẹ̀lú bọ̀n mi wà rántí ẹni tó jẹ́ mi èèyàn kan wà pẹ̀lú mi pẹ̀lú. ẹ̀dójúbolẹ̀ ní pálọ̀. wọ́n mú dójúbolẹ̀ wọ́n ní kí dójúbolẹ̀ ní pálọ̀ so after yẹn ṣá ìkan ni wọ́n wà níta ìyẹn ò ní rẹ̀ pé yẹn tẹ̀lé wọn wọlé rárá ó dàbí yẹn wọn àtà láti máa ṣọ́ àdúgbò láti mọ bí movement ṣe rí after like 30 minutes tán wọlé yẹn kò bẹ̀rẹ̀ sí ní pariwo mopo 1 mopo 2 mopo 3 movement ọ̀dẹ̀ ni àwọn tí ń lọ mo ṣe rò pé ó ti tán náà làwọn tí ń lọ so bí ilé ìyẹn fáyìn tó lọ yìí ó kàn wá padà wá ní ọ̀yà wá lọ transfer owó tó wà lọ́wọ́ ẹ̀ wá lọ transfer owó yẹn fún wa so I still felt it's still a case of robbery bá ṣe wá ń lọ nìyẹn so bàtà máa dé ibi gate mo wá yọ mọ́tò níbọ̀ mi yẹn tí yẹn ń driving ó ti fẹ́ débi ọ̀dọ́ wa but iná mọ́tò yẹn lè bright enough láti spot bóyá nǹkan ṣẹlẹ̀ so àkàndẹ̀ pé gate yẹn gbà ìgbẹ́jọ́ lápẹ́gbà tàfi bẹ̀rẹ̀ sí ní rìn wá nígbọ́ tàfi rìn tàfi dé gbó bíbáyìí bọ́ ká tó dé bíbáyìí wọ́n kọ́ mọ́ mi dúró níbi kan nínú igbó níbẹ̀ yín bẹ́ẹ̀ náà ló máa jẹ́ wọ́n mi dúró níbẹ̀ ibẹ̀ náà ti ní kí n transfer gbogbo information orí fóònù mi àwọn app tó wà logged kí n ṣe fún wọn kí n sọ password each and every app tó wà lórí fóònù mi so I was made to do that tó yẹ kí n fi ṣe transactions so ó ní aunty mi sister mi kan tó send owó sí mi bí Zenith tàbí GT Bank ló send owó yẹn sí so wọ́n á download app yẹn tó ní mo ti lu báńkì yẹn rí bọ́ mi kò sówó nínú ẹ̀ bọ́ pẹ̀tọ́ wákàtí wò ló ń school òun làwọn send owó yẹn sí so wọ́n wà force láti download app yẹn lórí fún bọ́mi wọ́n ti password ẹ̀ mọ́ wọ́n yà ní kí n ṣí app yẹn mọ́ ní mi èlò pé kò sówó ń bẹ̀ pé wọ́n bá 1.2 million naira bá nílò wọ́n bank account mi ìyẹn náà ní kí n transfer sáwọn pé owó yẹn wọ́n ní yẹn kí n ṣòwò àwọn pé wà káwọn kan tiẹ̀ ṣègbà yẹn dání ná pé eléyìí tí mi fẹ́ ṣí pé yẹn ni owó wà nù the other ifá yẹn bí yẹn ṣe ti kabọ̀ mí lójú ni sorry pé ìfẹ́ ẹ̀ṣẹ̀ gbá mi lójú nìyẹn pé táwọn bọ̀rẹ̀ sí ní gé ara mi díẹ̀díẹ̀ màá wá first láti sọ̀rọ̀ mo lè sọ pé app yẹn kọ̀ wà mí tó máa ń lò àwọn ọmọ kò wọ́n lò kó mi èlò mi iṣẹ́ nìtìbọn wọn ò believe mi bó ìtẹ̀ṣẹ́ bọ̀ mí lójú ni ẹ̀ṣá ìkan náà ni wọn náà tún gbági mọ́ mi lẹ́yìn níbẹ̀ yẹn so bàtà àwọn ọmọdé rẹ̀ kí mi ìjẹ́ sí ọdún ìṣẹ̀bẹ̀ sí ní move nìyẹn àti ìwé ìkúrò níbẹ̀ yẹn bàtà máa débi junction kan ó dàbí wọ́n expect láti rí onímọ́tò kan pẹ̀lú wọ́n pè é ẹni yẹn ò gbé kọ̀ àtúrò ìsíwájú wọ́n expect láti bá mọ́tò yẹn bí àbí nǹkan kan àdónà wọn ò bá ẹni yẹn so bàtà máa dé ibi tá a dé láti nǹkan tó wá síbí báyìí kò ní jìnnà síbí báyìí ó dàbí ẹni wá padà gbé kọmíṣà àgbọ̀tọ̀ sọ fí ebi dàbí yẹn kí fún wọn lórí fóònù pé bí ẹ sọ fún wọn pé ò lè wá mọ́ àbí nǹkan kan àwòdó yàn bọ̀ mi bí ṣàgbọ̀tọ̀ jọ ní àwọn conversation láàárín àwọn lórí fóònù
so ó lè ṣe ìyá ní àbáṣe jọ ń bọ̀ ní gbogbo ọ̀nà ìgbà ènìyàn. There is this particular building tí mo expect láti rí wọ́n kún building yẹn ní white bí ojú mi dẹ̀ ni ò dá then bí ìbẹ̀yẹn ò jìnnà síbi báyìí I'm actually very surprised torí kò jìnnà síbi kànga yẹn gbogbo ìbẹ̀yẹn ò jìnnà síbi báyìí so bàtà dé side yìí àwọn kan nínú wọn dúró wọ́n mẹ́rin méjì tì í àwọn méjì mo suspect pé Ifáyìn ilé àti ìdẹ́dà Ifáyìn wọ́n jọ wá síbi kànga yìí àwọn ọdún ìmọ̀ mission wọn wọ́n wá síbi kànga yìí so later wọ́n tún wá padà wá bá wa pẹ̀lú àwọn méjì tí wọ́n lọ́kọ́ dúró dé mi so all the while àfijọ́ ń lọ yẹn àwọn mẹ́ta padà ṣe ojú wọn wọ́n yọ kan ò ṣe ojú nínú tẹ́lẹ̀ wọ́n bójú wọlé bẹ́ẹ̀ ló bójú but bàtà dé ọ̀nà gbogbo wọn padà ṣe ojú except ẹyọkan yẹn ní ò ṣe ojú throughout mẹ́rin ni wọ́n so ẹyọkan yẹn ò ṣe ojú throughout but bàtà dé ọ̀nà tá à ń bọ̀ àwọn tó kù àwọn nígbà tó kù ṣe ojú àwọn tó wá ṣe ojú yẹn ni eléyìí wá sọ fún mi pé kíkún máa rọjú mẹ́rin dáadáa à lè ríra mọ́ ìyẹn Fáyìn ilé àkí pé kí máa wọ́n dáadáa àkí lè ríra mọ́ pé ṣé mi ìfẹ́ corporate ni pé so bàtà wá dé ìkórìtà tán padà wá bá mi bó ṣe ní kí n máa lọ nìyẹn tẹ́lẹ̀ tó bá ti fẹ́ ṣe anything wọ́n á mú méjì tì mí àwọn tó kù á lọ sọ̀rọ̀ wọ́n á padà wá pàṣẹ fún mi kan tó má jọ sọ wọ́n á pàṣẹ omission sí àwọn tó kù àṣejọ́ ń bá àwọn ọ̀rọ̀ yẹn bọ̀ tá a fi jọ débi báyìí nìyẹn so bàtà bá débi báyìí mi ì mọ̀ bí a ṣe ló fẹ́ shoot mi ìwọ̀sùn kan tó jọ nìyẹn wọ́n ní kí n máa lọ tó bí mo ṣe wá ń lò bóyá mo ti gbé bí ẹsẹ̀ mẹ́wàá mo ṣáà rí wọn tó ń dúró tó lélẹ̀ ní ìbọn wà lọ́wọ́ ẹ̀ ìbọn àmì tó yìn láàrin ọgbà mi náà ọwọ́ iná ló ṣì wà dábàá náà wọn wà lọ́wọ́ bọ́mí wọn bí ẹ̀yẹn dá dábàá náà ìbọn náà wà lọ́wọ́ bọ́mí rẹ̀ bí ẹ̀yẹn dá torí wọn ò lò yẹn throughout so bí wọ́n bá ń struggle pẹ̀lú ìbọn yẹn ni I wouldn't know what happened ṣá ẹ̀mí ẹ̀ ṣáà sọ fún mi pé kí n jẹ́ kí péde sọ fún wọn pé wọ́n sì lè rówó sí because at that point I just felt àbí kò fẹ́ pa mí dànù ni so wọ́n á ní pé ok ṣé mo lè bá yín sọ̀rọ̀ eléyìí ló wá bá mi yẹn Fáyìn ló wá bára wáyé pé kí mo fẹ́ sọ fáwọn òun náà ló wà aggressive jù láàrin wọn so òun náà ni mo padà pè pé kí mo lè bá yín sọ̀rọ̀ pé ok ibẹ̀ yẹn wọ́n ní kí n transfer owó tó wà nínú account tó wà bank mi yẹn wọ́n ní kí n transfer sínú palmpay account mi 1.2 million wọ́n ní kí n transfer sínú palmpay account mi wọ́n náà fẹ́ kí n ṣe lẹ́ẹ̀kan náà pé kí n máa ṣe díẹ̀díẹ̀ so mo ṣe 200 ok account yẹn ò lè transfer more than 200 at a time so mo wá ń ṣe owó yẹn 200 títí mo fi ṣe gbowó tó àdúrà account yẹn sínú palmpay account yẹn so after tí mo transfer láṣẹ wá sí gbogbo bíbá so òun náà fi ní kí n máa lọ but I suspect wọ́n fẹ́ shoot mi látẹ̀yìn wọ́n ṣe ní kí n máa lọ so èmi àwọn aṣáà sọ fún mi kí n sọ fún wọn kí wọ́n sì lè rówó sí ju 1.2 million tí mo ti send sí wọn yẹn lọ but kò sí ní káwọ́ mi pé kí wọ́n jẹ́ kí n pe account officer mi so mo ṣáà pé wọ́n mú fóònù fún mi mo pe lédi yẹn pẹ̀lú fóònù lálẹ́ yẹn náà ó dẹ̀ ti ń di around 11 aago mọ́kànlá ó ti ń di aago mọ́kànlá bíi tó 12 gan ní time tó rí àwọn akẹ́kọ̀ọ́ fóònù náà fún mi so ó ṣò time mo wá pe lédi yẹn pé wọ́n ní kí n sọ fún ilé ìlú pé owó yẹn gọ́tì wọn nínú background pé àwọn kidnap ẹ̀ ní o kò tètè wọ́n bá wa ṣe máa rí owó tó bá fi di aago méjì àárọ̀ bí account officer mi mọ̀ pé so pé tó bá fi di aago méjì àárọ̀ tí owó yẹn bá tẹ àwọn lọ́wọ́ pé wọ́n ní rèmi mọ́ òun so obìnrin dẹ ni so yẹn panic yà manager kẹ́ni kí ló ń ṣẹlẹ̀ ó ní pé nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn pé kó ṣàwọ̀ bó ṣe máa jẹ́ kí owó yẹn di ọwọ́ wọn sábà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ owó yẹn ìyẹn náà wá re-strategize àwọn mẹ́ta wọ́n fi èèyàn kan tì mí àwọn mẹ́ta tó kùnà tó lọ bára wọn sọ̀rọ̀ so ìyẹn sọ fún wọn pé aago méje àwọn sọ pé wọ́n gbọ́dọ̀ sẹ́nu yẹn láago méje ẹ̀ sọ pé kọ́ńtẹ̀ tó lè rí owó bó sì máa tó 10 láàárọ̀ pé torí wọ́n sì máa ní láti kọ lẹ́tà àbí nǹkan kan bẹ́yẹn pé kó tó di pé àwọn lè transfer ẹ̀rọ owó bẹ́yẹn sì sọ pé signature mi ò ní lè sí bẹ́ẹ̀ ni wọ́n ṣàwá bára wọn sọ̀rọ̀ ṣá ìgbà yẹn náà wọ́n lọ sí uncompleted building kan mi ò mọ̀ bí ilé àkọ́kù bẹ́ẹ̀ wọ́n lọ sí uncompleted building yẹn mi ò mọ̀ bí rí fídíò recording tí wọ́n ṣe bẹ̀rẹ̀ ti ṣe fídíò recording yẹn tó ń béèrè pé káwọn èèyàn mi wá send owó kó tó ń bá di send owó kìíní kan tó ń ṣàwọn trading mi ṣá àwọn kan tó wá fẹ́ kí n sọ mò ń sọ nìyẹn nínú uncompleted building so bá ṣe wá kúrò ní uncompleted building yẹn ìkan nínú wọn wá down
ìkẹta wọn yẹn wá dáhùn pé ẹ jẹ́ ká lọ sí mọ́gì so nínú ọkàn mi àwọn tiẹ̀ ṣe dá pápá tí èèyàn bá ń kọjá láàárọ̀ àbí ẹni tó ń lọ sóko pé àbí àwọn tó ń dẹran tó bá rí mi wọ́n á tú mi lẹ̀ so I felt kind of lively at that moment yeah okay o so bá ṣe wá dé bíbá ẹ jẹ́ kí igi yìí so láti bí uncompleted building ni was this surprise me the building yẹn bá ṣe wá dé igi yìí wọ́n ní kí n fẹ̀yìntì igi yìí so mo jókòó mo fẹ̀yìntì ìgbà náà bo ojú mi wọ́n ṣe bẹ́ẹ̀ mo ti bọ́ aṣọ mi ìṣẹ̀wọ̀n pé wọ́n padà mú aṣọ mi so aṣọ yẹn wà transparent wọ́n ní kí n bọ́ gbogbo àwọn tó kọ aṣọ black náà wọ̀ wọ́n ní kí n bọ́ aṣọ yẹn so mo àbọ̀ mi wọ́n padà mú aṣọ yẹn so ìgbà tá a dé ìgbà tí mo jókòó mo kọ̀ rí tó kọ̀ dẹ̀ fa aṣọ yẹn jáde wọ́n wá ya sí ìpele ojú mi nígbà náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ìyá aṣọ yẹn sí ìpele so pẹ̀lú singlet tí mo wọ̀ wọ́n ṣe ní kí n fẹ̀yìntì gí ni mo ṣàfẹ̀yìntì gí ṣá ìkan náà wá dé ojú mi ìkan dúró síwájú mi ètò wọ òdì yẹn tí kò ṣe ojú ìyẹn dúró síwájú mi àwọn ìlà tó kù ìkan wà báyìí ìkan wà níbi kànga yìí ìkan wà lẹ́yìn so tó wà lẹ́yìn yẹn ló so ojú mi so then kó tó di pé wọ́n so ojú mi yẹn àti kó àmì kó tó ṣe video recording that particular video tí mo sọ pé white yẹn wọ́n lọ yẹ àyíká ibẹ̀ òbí wọn máa léèyàn ṣùgbọ́n àtọ̀ tí léèyàn nínú àyíká yẹn ló ṣe wàá ṣe interview fún mi tó fi ṣe video recording mi yẹn so báyìí wá sojú mi ni yẹn fáyín ilé ló ní kí n lie down. aṣọ tí wọ́n ya tí wọ́n fi ṣe. aṣọ tí wọ́n ya wọ́n fi nínú ẹ̀bùn ojú mi. ok oyè yìí wọ́n fi nínú ẹ̀ tẹ̀gbọ́n tá a ti dé ìgbà wọ́n pọn omi nínú kànga yìí ilé náà tẹ̀ ló sọ pé àbí màá mú mi wọ́n sọ pé òǹgbẹ ògbẹ mi ọ̀nà ò lè mú ṣèbó olówó nìwọ ò lè mú àwọn làwọn máa mú rò mí bẹ́yìn pé kí n má wọrí ṣá pé àwọn náà máa tó dolówó so àwọn ọkọ bẹ́yẹn ṣá wọ́n ní ó ṣàní kí n lie down òun náà ló ní kí n lie down mo lie down. wọ́n ṣàlàyé tó ṣe fún yín. so àti mo lie down lára aṣọ yẹn náà ok after tó ń bojú mi wọ́n fi aṣọ yẹn so wọ́n ní yẹn káwọ́ sẹ́yìn so àti mo káwọ́ sẹ́yìn wọ́n fi aṣọ yẹn so later mo padà mọ̀ pé nǹkan mẹ́ta náà fi so because at that point bí ìwà àtẹ́kùn àtàmì èmi mi ti kúrò nínú ara mi so ìgbà tí mo lie down yẹn gan ètò di àdámú láàrin wọn fi àdá ìnà mi lẹ́ẹ̀mẹ́ta mo kàn gbọ́ sound yẹn ni bọ̀ mi feel pain yẹn bọ̀ mo kàn fi àdá ìnà mi lẹ́ẹ̀mẹ́ta torí ìgbà tí mo padà délé ẹ̀yìn mi lé gan so wọ́n so yín lọ́wọ́. wọ́n so mi lọ́wọ́ sẹ́yìn wọ́n wá so ẹsẹ̀ mi wọ́n dẹ̀ ti bo ojú mi so ìkan náà mi lè place ohun yẹn mọ́ lórí ẹgbẹ́ so àwọn kan gbé orí mi bí àwọn kan bí èèyàn méjì mi mọ̀ wọ́n gbé orí mi àwọn tó kù di ẹsẹ̀ mi mú ibi ọmọ ti bẹ̀ sí ní ìfura pé àwọn bí fẹ́ jù mí sínú kànga ni so wọ́n fẹ́ jàǹpátá bọ́ mo rí pé kí n fẹ́ ṣe láàárín àwọn mẹ́rin I just have to like surrender myself so wọ́n èdè kan kọ orí mi sínú kànga yìí nìyẹn. so wọ́n jù ẹ́ sínú kànga yẹn ní ìdoríkodò. bẹ́ẹ̀ ìdoríkodò nítorí ìgbà tí wọ́n padà jáde gbogbo orí mi ti bó bí picture. so ìṣẹ̀lẹ̀ mórí lọ sínú kànga yẹn nísàlẹ̀. mo mórí lọ sínú kànga yẹn. omi ò sínú kànga yẹn ni. omi wà níbẹ̀. ṣùgbọ́n mi ò pọ̀. ní pẹ̀lú ọlá ọlọ́run. ó kó sí yín nímú. ó kó sí mi nímú torí mo wà unconscious for a while bọ́ omi yẹn náà ló tún jẹ́ kí consciousness mi tètè padà bóyá kó sí mi nímú yẹn tó ń lọ sínú ọpọlọ mi. láti ṣe máa ní kí n sọ mo ṣe jáde ẹ wà dàí kí n fẹ́ gbógo fún ara mi ìbọjá kọ́ lọ ń gba ògo sórí nǹkan tí mo lè ṣàlàyé ni pé ìgbà tí mo dénú inú kànga tí mo padà wà conscious mo adjust ara mi ọwọ́ mi wà lẹ́yìn so mo adjust ara mi mo á fi ìdí mi jókòó sínú omi yẹn omi yẹn débi ikùn mi mo fi ìdí mi jókòó sínú omi yẹn ẹsẹ̀ mi méjì wà lára ògiri wọ́n dẹ̀ ti sọ yẹn náà ẹ̀yìn mi náà wà lára ògiri bíbà ẹ̀yìn mi ti bíbà lára kànga ẹ̀yìn mi ti bíbà ẹsẹ̀ mi wà lára ilé ní the other side of it so. kí ló wá ṣẹlẹ̀ sọ́wọ́ yín tán so. well ìgbà tí wọ́n sọ́wọ́ mi mọ̀ bóyá science lè bá kí lé up but I don't know mo gbọ́ ohun kan tó ní kí n jẹ́ kán sọ́wọ́ yẹn bó ṣe wù wọ́n so pé kí n má bá wọn struggle bí ohun yẹn ṣe wá nìyẹn pé kí n jẹ́ kán sọ́wọ́ yẹn bó ṣe wù wọ́n so ìgbà tí wọ́n á dé nu kànga yẹn náà after a while that same voice náà tó wá sọ fún mi pé kí n jẹ́ pé òkè yàtú ọwọ́ yẹn sìn níwájú ọlọ́run bá tẹ̀yàn mi ò rò kí mo lọ 30 minutes
mi ò kí mo lọ 30 seconds mo fi tú ọwọ́ yẹn. After tí mo tú ọwọ́ yẹn mo struggle láti tú ẹsẹ̀ but mo eventually tú. So after tí mo tú yẹn but ẹ̀rù ń bà mí pé kọ́ máa jẹ́ kí wọ́n hang around. ọ̀yẹ́ sì wà nígbà tí ò rí òkè. ìgbà tí mi rí òkè so mo wá sí tójú mi náà mo ṣáà ń wókè yẹn mo rí pé mo rí òkè yẹn but ibi tọ́lọ̀ ti wá gba ògo completely ni pé mo gbàtò ní first attempt ìgbà tí wọ́n dé bí ìpele kẹrin lórí ríǹgì yìí mo jábọ́ padà sínú kànga yẹn so mo bẹ̀rẹ̀ sí ní analyse àwọn kan tó yẹ kí n jábọ́ 1 strength 2 mi mo ti fẹ́ gbẹ́sẹ̀ sí. ṣé àwọn èèyàn wá yọ yín ni àbí ẹ̀yin náà lè padà jáde fún mi. èmi padà jáde fúnra mi láti àwọn tó bá lè ṣẹ̀kọ́ bẹ́yẹn fún ènìyàn wọn kì í ṣe èèyàn pé kán gbé láàrin wa. ìgbà tí mo jáde padà owó tí 1.2 million tí wọ́n ní kí n transfer mo jáde early enough kó tó di kó wọ́n rí owó yẹn transfer kúrò nínú account. sọ wọn rí owó kọ̀ọ̀kan gbà lọ́wọ́. wọn rí owó kọ̀ọ̀kan gbà lọ́wọ́ àwọn kan tí wọ́n kó kúrò nínú ilé mi kọ̀ǹpútà aṣọ àwọn ọmọ mi bàtà ìyẹn ni wọ́n kó lọ. àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n rí kó lọ gbogbo fóònù wa nínú ilé àwọn kan tó ń rí kó lọ ní. orúkọ wọn yàgbọ́n.